أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين صدق الله مولانا العظيم. ọmọ kan pè mí Naam. ní ọdún kọlá Naam. èmi wà ní mọ́tò mọ́ drive lọ́mọ Naam. ṣe ìsáráǹtà sí mi ó sọ̀rọ̀ dáadáa gẹ́gẹ́ bí ìyẹn dáadáa Naam. ó sì ní ọ̀rọ̀ ní máa ń yọbi lápò òun náà ní sì máa yọ ìdá ní àpò. Naam. bó ti bá mi sọ̀rọ̀ yìí inú mi dùn bó ṣe gba sálámà wọlé ní o kò pé ẹnìkan kan tí ò dáa kankan ní bá mi sọ̀rọ̀. Naam. ó bẹ̀ ní òun ní àwọn ìbílẹ̀ kan tó ń fẹ́ bí mo ní máa fọ́dà ọ̀rọ̀ ni ẹ̀jọ́ sí ìrìn sọ pé ìyẹn ó pààyàn ní Islam. Naam. ọmọ ẹ̀ béèrè bẹ́ẹ̀ Naam. mo ní kí ló dé mo ní bó ní ẹ̀ṣẹ̀ jẹ́ oúnjẹ ní ẹ̀dẹ̀ ní kí ẹ̀rùn tó dẹ̀ ń ṣe dáwà òní ìyẹn ò lè sọ fún wọn pọ̀ ń dáwà kí ló dé bọ̀tí ìbá ń bà sílámù ń jẹ́ tọ́rọ̀ bá dé bẹ́ẹ̀ kò sí tí ò lè dà. Naam. mo sọ fún ọmọ yẹn bẹ́ẹ̀ ó dẹ̀ wá jẹ́ kó yé mi pé ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀tọ́ tó ń bá mi sọ yìí pé ìlú náà ló ń fẹ́ bá sọ ọ̀rọ̀ yẹn mo ní kó sáwò ó wá sọ fún mi pé nínú àwẹ̀ pé ọ̀rọ̀ àfà jàbàtà pé tó ń gbọ́ lórí òkè bí ọmọ yẹn wà ní wà sí ilé sàláàtì. Tó fi ń fóònù ń gbà yẹn. èmi ló gbọ́ wà sí ibẹ̀. Wà sí yẹn. Naam. èmi ló kí bí àwọn jàmáà bẹ̀ ni tó sì kí n farabalẹ̀ fún láti máa bá sọ pẹ̀lú ọ̀rọ̀ tútù. Naam. so àfẹ́sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ tó dé ààrẹ kan lọ́sọ̀rí kódà tó ń rúkú ń fẹ́ sọ tẹ́lẹ̀ ọ̀tọ̀ mo ní yóò yíwọ́. Naam. tó bẹ́ẹ̀ fún mo tẹ̀ sọ àwọn fún nígbà náà kò sí bó ọ̀rọ̀ sì lè wà èyí ò mọ̀ ọ́n gbogbo. Bẹ́ẹ̀. mo ní kí ṣe pé èèyàn sọ pé àfa àjàbátà ò máa kéwú ó máa kéwú kọ́sì tí wọ́n bá ti ń gbọ́ ọ̀rọ̀ yìí ti mọ bí nǹkan ṣe wà. Naam. tí a bá ní ṣe hasad. Naam. ṣùgbọ́n òṣùlùbù bí àfa yìí ṣe ń ṣe dáwà rẹ̀ ni ò fẹ́. Naam. kọ́sì kíkọ̀ ń dẹ́rẹ̀mù àwọn àgbàlagbà tán bí wa òun náà ní bíba ìlú ìjẹ́ kí ẹ máa lóun fẹ́ bí ìlú ìga ó ní òṣùlùbù ìyẹn sọ pé kò ṣe ní ti sọ nínú tíra bọ́ ọlọ́run sọ fún Musa pé ìwọ àti Harun ẹ lọ bá Firaun ó ní faqula lahu qawlan layyina wọ́n ní la'allahu gbogbo ara fún kí bàlágà yadhakkaru aw yakhsha. Naam. àbí sọ̀rọ̀ mi yé. Ó ń gbọ́. qula lahu qawlan layyina la'allahu yadhakkaru aw yakhsha. so wọ́n ní tí afárá ìjàmbá fẹ́ mọ́ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ó dáa kó jẹ́ pé pẹ̀lú ìsìlúùbù táwọn tó fẹ́ fi ọ̀rọ̀ yìí yé tí wọ́n fi gbọ́ yé kó má jẹ́ mẹ́tọ̀dì pé èèyàn ń fi èèyàn ṣe yẹ̀yẹ́ àbí èèyàn ń sọ pé ká lè mọ̀ pé àwọn ni yóò mọ kí ó tó mi. èmi ò kọ́ dìmọ̀ láàárọ̀ tí ẹ bá rí nínú tíra nǹkan bá fi hàn wá ní but láti máa ó yẹpẹrẹ bá àwọn ìṣáájú ó ń dùn èmi tí a fà ń gbọ́ tí mo sọ. Mo ń gbọ́ sẹ̀.
ó ń dùn èmi ó dẹ̀ bà mí nínú jẹ́. Àwọn èèyàn mọ̀ rò pé bóyá bàbá wa mẹ́rin jẹ́ ìsìn náà bá mi sọ kankan wallahi tallahi billahi allazi la ilaha illa huwa. Tó pé ọ̀rọ̀ ìjàbàtà sí wà sí ìwàdá sọ̀rọ̀ kan ó ti di wàkín, ó ti di ìpapátẹ̀ táwọn èèyàn fi ń sọ̀rọ̀ káàkiri Ìlọrin. Àwọn ọmọ àdọ́ràtù tí Ọlọ́run ní kẹ́ ṣe tí ó wà lọ́wọ́ tèmi àwọn àrẹ́ àfẹ́ lọ kódà ti Ìbàdàn tẹ́ tí ń sọ̀rọ̀ pàtàkì tàbí mi gbogbo wà lọ́wọ́ mi tẹ́ ṣe mú àwọn àkàbárù nípa ọ̀rọ̀ ilé ọba wá tẹ́ tún fi àfá Abdulhayi ní ṣe èyàn mẹ́ yóò jòkó lómi nǹkan gbogbo ẹ̀ ni mo gbọ́ ìwọ̀n kàmílà pé gbogbo ó ṣe òkórí náà tí èyí wá fẹ́ sọ̀rọ̀ èyàn sí lórí nǹkan kan ó já ó tún wọn sí lọ́nà tí wọ́n gbà gbọ́ iye tí wọ́n gbà mọ́ tó jẹ́ ń tí ń sọ ẹja fọ́lù ẹ̀ tọ́ bàbá al-Adabi bàbá wa mufti ọlọ́bà kẹwọn wọ́n wà nínú àwọn tí ń dùn kí ọ̀rọ̀ tí ó dá fẹ́ǹsì sí wọn bàbá wa Sheikh Adam bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ nílé ọba bẹ́ẹ̀ nílé àfáǹdá bẹ́ẹ̀ ni àfọ́ òkúta gidi tọ̀ wàhálà ráàsì èyí tó wá gbogbo ẹ̀lọ yẹnyẹn tó wá dẹ́gbà mi tó fẹ́ ní ẹni yìí káì ní àti àti nǹkan múlẹ̀ òun náà ni kí bàbá tó lọ́run ní kó bí gangan bàbá yìí láti mú wọn bá dáadáa ni wọ́n nílẹ̀ yìí gbogbo ìyẹn dẹ̀ gbà fún wọn pé lágbájá onímọ̀ ni pé àfá ìjàbàtà ò onímọ̀ ni ní bàbá tó bí ní mọ́ sọ ẹ̀tún wọn fẹ́ tí àwọn ni wọ́n bí àṣíyá náà lọ́wọ́ ó ti kà mí láyà jù òun ní dùn èmi tí mo fi kódà mo fẹ́ sọ̀rọ̀ tí báwọn lọ ilẹ̀ fàdájọ́ náà bí láàkìlẹ̀ bí láìláwà oríṣiríṣi ni mo ti sọ kalẹ̀ tó ní wọ́n lẹ́ gbọ́ pé mo pè ní ìpìlẹ̀ ó náà bí bẹ́ẹ̀ni sọ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ní inú gbogbo kásẹ̀tì mi kò sí ń bẹ̀ pé mo sọ pé bàbá mi àbí ìyá mi ní ó gbé àṣà Yàyà Sàlá ti ń parọ́ yẹn ni kò gbọ́ kásẹ̀tì yẹn. ẹ má pè wọ́n Yàyà mọ́. Yàyà ní máa pè ó láyé Yàyà ní máa pè. Yàyà Sàlá kiri. Yàyà ní kéde ṣé wo já ìlú mọ̀rá káàbù lélẹ̀ yẹn já ìlú mọ̀rá káàbù lélẹ̀ yẹn ní ìpè ẹni tí ò bá sí pèpè sí súnà láàfà so eléyìí ọ̀rẹ́ ẹni ajé tẹ́lẹ̀ náà mo máa mara wà irọ́ yìí ṣe tuntun fún mi ó dà nígbà tí ò tí sọ yẹn gan Yàyà lè ní pè ẹ lọ fóònù ẹ Yàyà lè ní pè òun náà dẹ́ ń pè mí náà ní bó lẹ́ ń pè mí náà ní Muhammad bá ti ń pera wa ni ẹ ìyẹn èyí ṣe tuntun náà ká tó wá ní kó máa jẹ́ oúnjẹkúsọ Yàyà ni o Yàyà ni mo ti gbọ́ àfáà Yàyà ni o kì í sàfà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ aláàmìn wà ní ibà أنا لا أريد الجدال ولا نقاشا بل أنا أريد حوارا àkọ́kọ́ nìyẹn okay nígbà tí yẹn lọ ń tún parọ́ ìwọ tó fẹ́ fèsì fún yẹn tó gbọ́ kásẹ̀tì yẹn bó ti yẹ tó wá nígbà náà kọ́ mú kásẹ̀tì mi kan tí mo ti sọ bẹ́ẹ̀ yẹn wá ọ̀tọ̀ ni tí mò ń sọ ọ̀tọ̀ ni tí ń sọ tó yẹ èyí tí má dẹ̀ sọ èmi máa ń sọ pé mo sọ kò sí kankan tó pé mi ń pèpè sí kìtà wọ̀ súnà níbi báyẹn jà lórí nǹkan ayé kò sí ní tó kàn mí kò sí ní tẹ́nìkan fẹ́ fún mi lórí kò sí náírà tẹ́nìkan sì tó bá ní kò yóò tẹ̀ ẹ̀kan ní rárá àtọ̀ nǹkan tí mò ń sọ ọ̀tọ̀ ni nǹkan tí mò ń sọ kí n kọ̀rẹ́tì kí n fún wa ní kọ̀rẹ́tì yẹn ná ní tí mo sọ nínú kásẹ̀tì ni pé bàbá yìí ọ̀dọ̀ mi ni wọ́n gbé mo dẹ̀ try test ni tó wípé bẹ́ẹ̀ ti gbọ́ òmùnìkan mo sọ pé bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀sìn lélẹ́yìí wípé wọ́n ń wọṣẹ́ mo sì mọ̀ dáadáa kódà mo bá wọn sọ lórí ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sílẹ̀ bí a bá ń wọṣẹ́ tó bẹ́ ikú lérí rẹ̀ yóò wọná ìwà lè sọ pé ti wọná ìyẹn ò lè sọ bẹ́ẹ̀ fóńtọ̀ òun náà pé ti wọná kó tó wá sọ pé mi sọ pé gbé àsíá nínú ná àmọ́ mo sọ pé ẹni bẹ́ẹ̀ ó wọná torí pé gbogbo ẹni tó bá kú lórí ẹbọ àyà Kùránì ti wà yí pé yóò wọná bẹ́ẹ̀ tí ẹni lè sọ wípé ìyẹn tí ẹni lè sọ pé ó ti wọná òun lẹ́ni tá nẹ́bí bá fún wa ní rògbò ti wà nínú nábì bàbá rẹ̀ ìgbà tó ní inna abi wa abaka fi nar tó ní bàbá òun wà nínú ná
irú rẹ̀ nìyẹn lè sọ pé ó ti wà nù náà already bẹ̀ẹ̀tẹ̀ ẹni tí àná ànẹ́bí ò tí aláwọ̀ bá rán ànẹ́bí sí kó sọ pé wà nù náà tó bá kó àbúbá jẹ́ kírísítẹ́nì ni tó bá kú lórí kèfèrí rẹ̀ yóò wọ náà nìyẹn ń wí ìyìn sọ pé wá gbé àsíá irọ́ ló pa ń bẹ̀ yẹn. àfàdàbàtà náà ọlọ́run ṣàánú wa náà ìyẹn ló wọ́pọ̀ dùn mí ju pé bàbá tó bíyàn mo tún sọ yìí orí mi tún gbóná nítorí pé nǹkan tí mo ń sọ yìí èmi ò nídìí pé nǹkan tó dùn mí nìyẹn o nǹkan tó dùn mí nìyẹn billahi allazi la ilaha illa huwa. ibẹ̀ tí mo wá sọ bá yẹn èmi ò lè ní sọ nísìn èyí tẹ́mi sọ́ọ̀tọ̀ lè ní sọ yìí mo ti mẹ́rin wá lórí ẹ̀. ọ̀dà àdúrà mo ti gbọ́ kí ló wá fà ń gbàtẹ́ gbọ́ nǹkan bá yẹn tí àwọn kọ́kọ́ gbọ́ kásẹ̀tì mi náà àbí kéèyàn tẹ̀ fóònù mi pé mo gbọ́ pé báyìí ni sọ ṣé bẹ́ẹ̀ ni ń sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó fi wá di pé ọ̀rọ̀ tí òun sọ nǹkan la wá lọ ṣe bì náà wùlẹ̀ ọkùnrin lérí ẹ̀. wallahi ana la abni ala zalika al-hukma ana la abni ala zalika al-hukma billahi alladhi ana abni ala ma yani asmahu fi al-jawalat inda ar-rijal la wallahi pé man washi gbogbo nǹkan tó man so man washi báwọn èèyàn kò sí tá lè sọ wọ́n ti sọ sáà nẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ tí ẹni tó wá fẹ́ fèsì yóò gbọ́ nǹkan yẹn fúnra èmi máa ń ṣe bẹ́ẹ̀ èmi máa ń gbọ́ ni tí yàyà ganisi mo ti gbọ́ gbogbo ẹ̀ látòkè délẹ̀ fúnra mi èmi èyí gbọ́ wọ́n ní tó bá sọ bẹ́ẹ̀ wà nǹkan mú kí ní ẹ̀wà kí n gbọ́ fúnra mi ìwà tún èyí tó bá jẹ́ àfíìdà sí ewé ní mi fẹ́ sọ ń pa ẹ̀ ganisi èyí tó jẹ́ àfíìdà ẹ̀ ni èyí tó àfíìdà àwọn èèyàn tó bàjẹ́ tó lọ́lọ́kọ̀ lànàbì níjó ti yé nísìn gbogbo ẹ̀yìn lèmi fẹ́ tún ṣe fún wọn fáwọn èèyàn èmi ò ní nǹkan kan ṣe pẹ̀lú gbogbo násẹ̀sì tí ń sọ yẹn èmi bẹ́ẹ̀ ṣe wà yìí nísìn nínú àkídà súnà kọ́ọ̀lọ́ tó dá sánmà àtilẹ̀ ló ti wà nínú kọ́dà ọ̀rọ̀ tèmi pé ìgbà báyìí ni màá kú bí ìṣe kú nì ní kí ó sì pa mí nì táìmù tí sì kú nì ló ti yé ìṣe. ọ̀rọ̀ ti kú ẹja agbésẹ́jẹ kan ẹnìkan kan ò lè pààyàn. Àfídà súnà ni, àfídà alùsúnà ni ẹ. Àmọ́, ìntẹ́ni sọ lórí ni pé, kíwà tí ẹ bá ń sọ nínú ẹnu yí pé, kí ẹ bá ń sọ yí pé nílé ọba ẹlẹ́bọ ni wọ́n, nílé sí Halim, ẹlẹ́bọ ni wọ́n, òsáwà mẹ́tàn sí. Àwọn tán ẹ̀dẹ̀ gbà fọ́lọ́run tẹ́lẹ̀ ń bẹ tẹ́lẹ̀, ṣe ló máa wẹ àwọn ẹlẹ́yìn sí Islam, káwọn náà tẹ̀ kírun náà. Wàláì wàlàhàmdùlìláì. Gbogbo ẹ̀ lè ní ṣe pọ̀. Kódà àtà ní Bìnì, ẹ̀fọ́ fóònù lọ́lọ́ sí Bìnì, wọ́n ra àwọn èèyàn bẹ́ẹ̀. Ẹmọ̀gbọ́ tó bá rí gbẹ̀ngbà náà. Ẹlẹ́ẹ̀kejì tó ń pè tó kọ̀rẹ́tì yẹn náà. Àbájábàtà ẹni sùn bí a bá gbọ́ra wáyé dáadáa. Níjọ́ ta bá ti ló ogun ta fẹ́ jà. Ní ọ̀nà oko lọ́dọ̀ àwọn kèfèrí ìní ẹ̀ka lọ. Ẹ̀yin ẹ̀ ṣe problem bẹ̀rẹ̀ problem tó wà bẹ́ẹ̀ ni pé ẹ̀yin bẹ̀ẹ̀ ẹ̀yin bọ̀ náà tẹ́lẹ̀ lè yùn wàláhì àwa fẹ́ ṣùgbọ́n problem tó wà ń bẹ̀ ó ní pé àdìsí kan ń bẹ tí ń fẹ́ ká mà Ànábì sallallahu alaihi wasallam ẹnìkan bí wàá fẹ́ lọ jagun ẹnìkan ń bẹ ó wá tẹ̀lé wọn ó lè jagun gan àmọ́ kèfèrí ni Ànábì wa sọ ipò lóun fẹ́ jagun pẹ̀lú Ànábì Ànábì wa sọ fún pé tu'minu billahi wa rasuli ó ní rárá ó ní ana lan asta'ina bi mushrik èmi kì í ṣe gbọ́nà lọ́wọ́ pẹ̀lú ẹlẹ́bọ ṣe tó bá yẹ fún abápàdé bí àkídà tákídà wájọ bá kan náà ó ti yá àmọ́ kíníkan tó ń bẹ tó yẹ sí kíníkan tó ń bẹ tẹ́mi fẹ́ kákíyèsí tó gbogbo ẹlọ́wọ́ fẹ́ ṣe ó gbọ́dọ̀ bá súnà mu gbogbo eléyìí ò tẹ̀ kódà àwọn ọmọ tẹ́mi ń tẹ́ ní fẹ́rù kaba àwọn ọmọ tẹ́mi ń tẹ́ ní o àwọn fẹ́rù kaba tẹ̀sí májẹ̀mú tó wà ń bẹ náà ni pé àwọn ò gbọ́dọ̀ rí pé iná àwọn tájọ jà káwọn á jẹ́ ológun kájẹ́ ọlọ́pọ̀ kẹ́jẹ́ oní ẹlẹ́bọ àwọn òníṣe àwọn òní pàtẹ́sì pẹ̀lú àwọn báyẹn káwọn ti jagun láti tómi ta nínú ẹ̀ tó ti yé. Ọlọ́run èmi ò nǹkan tẹ́mi sọ nísìnyí pé jihad ó kù. Bẹ́ẹ̀ ni àwọn àgbà tó ń dẹsẹ̀. Jihad kù ó pọ̀ gan ọjà àwọn àgbà. Káwọn kọ̀ǹdẹ́mù pé Sheikh Adam. Sẹ́rí kọ̀ǹdẹ́mù kọ́ ni mò ń ṣe àwọn kọ̀ǹdẹ́mù kọ́ ni mò ń ṣe ìfọ̀ alápèjúwe kan. Habibu gẹ́gẹ́ ọ̀rọ̀ Habibu nísìn Habibu Adam gan fúnra ẹ̀ nísìn nígbà tó sọ yí pé Habibu gan náà. A ní o máa pè wọ́n nígbà wọn. Bẹ́ẹ̀ ni ṣe ń pè wọ́n nìyẹn o ń ṣe máa pè wọ́n nù tán ìlú bá bí ṣe máa pè wọ́n nù. Ọlọ́run gan fẹ́ ká rẹ̀spẹ̀tì àwọn èèyàn. Èmi ò rẹ̀spẹ̀tì àwọn yẹn o àwọn tí ò bá ti tẹ̀sì
Táńgbógun tẹ̀sìn. Táńgbógun ti ẹ̀sìn fún ilé ẹ̀sẹ̀ẹ̀sì wọn èyí wọn lè tẹ̀ rọrùn rárá. Bọ́ọ̀mọ bá jẹ́ ọmọ kékeré báyìí wàláhì. Tó bá yẹ pé ń sì ń pẹ́sìn lé, ń sì ń pèpè sẹ́sìn, mo fi aláwọ̀ ìmọ̀ pa lé ni. Àmọ́ ẹni tí ń gbógun tẹ̀sìn. Rárá o. هناك الفرق بين العلم والأدب. هناك الفرق بين العلم والأدب. ما هو العلم وما هو الأدب؟ Because tí ẹ bá ní mímọ̀. Ó bọ́dá gbọ́dọ̀ ní adab náà fún. Kí ni jẹ́ adab gan tí ìwọ̀rọ̀ má sí pẹ̀lú mọ́? Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ látòrí speech. Irú ọ̀rọ̀ ayé àtọ̀rọ̀ àwọn ọ̀nà yẹn ní sìtá ọ̀gbẹ́dà bá ka ayà yẹn náà síwájú. Nígbà tí a ní Musa alayhi salatu wassalam àti Harun lọ́dọ̀ Fir'aun, kí náà padà sọ fún un? Ó ní inni la adhunnuka ya Fir'aun masbura. Sọ̀rọ̀ líìnù lèyìn. Inni la adhunnuka ya Fir'aun masbura. Ṣé ọ̀rọ̀ líìnù lèyìn? Ṣé ọ̀rọ̀ tó ń lẹ lèyìn ni àbọ̀rọ̀ tó ń le? Ìrànà ó pé àfáà ìbàdàn ní sùúrù. Ìrànà ó pé ẹni Ọlọ́run. Mùdírù Markaz sẹ́kẹ̀rẹ̀ Ọlọ́run. Ṣé òun tẹ̀? Ìrànà ní Ọlọ́run. Àwọn sọ pé alìkúfùrù millatun wahida. Àfáà jàbàtà. Àníwá olùkúfùrù pọ̀. Wàláì. Isma. Wàláì. Ṣé pé kìí ṣe pé bóyá wàláì gbogbo nǹkan tí mo sọ innama qultuhu tanbihan la inkaran. Tọ̀bí ṣe ìgbà ìbáwá bẹ́ẹ̀ ṣe tàbí ní ó lọ sọ àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ ilé yòó lọ́dọ̀ ìdìbò yẹn ní ó lọ sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kí lọ sọ yẹn ṣé tàbí wà lè yòó tàbí èmi kẹ́kọ̀ọ́ wọ́n ṣe tàbí tó gbogbo àwọn tí mi ń sọ yìí èmi ti sọ̀rọ̀ lórí ẹ̀. Èyí tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Èyí tó wá sọ kọjá ń kọ́ èyí tó wá kọjá èmi tẹ́yẹ̀ kẹ́ ti síwájú òun lọ fi ń tì sẹ́yìn náà. Tẹ́bí èyí tó yẹ kí o ti síwájú, òun lẹ ti sẹ́yìn. Tẹ́bí ẹyẹ tẹ́ pọ̀ ìyẹn lè ríra wọn. Mú gba yẹn láyè náà, àwọn èèyàn wá ń bá mi bíbà yìí táwọn ń sọ̀rọ̀. Ní sì sọ pé àkíyèsí tó ṣe yìí pé àmọ́ ẹ̀rí ló wà fún nǹkan báyìí. Níjọ́ la wá ríra ríta jọ sọ̀rọ̀ tó fi wá di wípé ọ̀rọ̀ tí ẹnìkan sọ tí ò sì rí bẹ́ẹ̀, òun la wá lọ sí ìdíná òlédè rí. Gbígbọ́ yẹn níbo ni sẹ́nu tẹ̀rí ìtòmí. Sọ pé lẹ́bọ ni wá ń bẹ̀, mo ní ẹbọ wà ń bẹ̀ ni mo sọ. Kọ́bùrù tààrí òsà, tààrí, Ànábì sọ pé, látàjì alkọ́bùrì wátànà. Allah má ṣe òsà mi ní òsà, má ṣe tààrí mi lóòsà tí wọ́n máa bọ̀. Ẹgbẹ́ ní sọ ihò ni. So, mo wá sọ pé gbogbo ọba tó bá ti joyè, tó bá kú sílé ọba, ibẹ̀ ni wọ́n máa ń sin sí, wọ́n sì wà ń bẹ̀. Ń bọ̀ ọ̀nà, wọ́n ń dẹ̀ ń pè é, wọ́n ń wádùá lọ́dọ̀ rẹ̀. Mo sì ní evidence lórí ẹ̀ fọ́rọ̀ pẹ̀lú mọ́mọ̀lé. Ní wọ́n sọ̀rọ̀ lásán ni. Ebi Fúlàní ni mí náà. Mẹ́tútà tó kú tó jọmọ ọba ọ̀rẹ́ mi ni náà. Tó jẹ́ pé òun gan fúnra ara rẹ̀ bí ìbá ṣe pé kò jọba tó kú ibẹ̀ ni wọ́n sì sí. Bẹ̀ẹ̀dí ọlá ibi òjọba àwọn àgbàfẹ́ sí sílẹ̀ ẹ lọ béèrè tànà. Ebi Fúlàní mi. Mi sọ̀rọ̀ pamọ́ òun ò pè lóòtà. Níjẹ́ tí mo dẹ̀ ń sọ ní ọdíwájú gbogbo àwọn ìmáàmù yẹn náà gbogbo wọn àti gbogbo ọjọ́ náà. Àwọn náà padà rí sí sọ̀rọ̀ yẹn. Pé wọ́n ń kírun ilé ọba àdúgbò kírun. Wọ́n ń kéwú ilé ọba, wọ́n ń kéwú bí àdúgbò kéwú. Wọ́n ń ṣe nǹkan mí bẹ́ẹ̀. Èyí tí mò ń sọ ìyẹn gangan ni mo sọ. Wípé nígbà wá ayé pẹ̀lú kó fẹ́ gbòdodo, á wá túbẹ̀ ṣe. Èyí tẹ́mi mà ní ní ẹ̀sìn hà nìyẹn náà. Àfáàjàbàtà náà. Mo gbọ́. Àmọ́ ìṣẹ̀mọ̀ pé ṣé mo wá sọ pé lóòtà ni wọ́n bá yẹn, ṣé mo sọ bẹ́ẹ̀? Pẹ̀lẹ́ lákọ pẹ̀lẹ́ lábo. Sọ́rí ọ̀rọ̀ tán sọ láwùjù kan máa sọ òdá. Bẹ́ẹ̀ náà náà tún sọ pé mo ní gbogbo ẹ bá ti kọlẹ̀ ó wọ̀ náà. Wọ́n bẹ̀rù Allah, kan bẹ̀rù Allah subhanahu wa ta'ala. Ìkan tèmi ń sọ gbogbo ẹ wà rìkọ́dù. Wọ́n ti rìkọ́dù gbogbo ẹ̀ kalẹ̀. Wọ́n bá àti lékún kò sí tó kàn mí o. Àwọn náà tó ìṣirò rẹ̀. Àbára àjàbàtà pẹ̀lẹ́ lákọ pẹ̀lẹ́ lábo. Nílẹ̀ káàró jíire. Èmi gan mo rọ fún ẹjù. Àwọn ni wọ́n lé lórí mi jù, lórí pé tó bídíà tí wọ́n ń ṣe ni. Tínú ìbádi súnnà kò ní rí bẹ́ẹ̀ mọ́, wàláhì ẹlọ́kọ́lẹ̀. Tó bá di súnnà kò ní rí bẹ́ẹ̀. Nílẹ̀ káàró jíire. Ọ̀pọ̀lọpọ̀ wọn nísìn láwọn àfáà mi náà ní ti tẹ́ ń sọ yìí nísìn. Gbogbo wọn ò ní ìbẹ́ tí ó ti pàdé, wàláhì ọ̀tọ̀ lọ̀rọ̀ tán sọ náà. Wọ́n gbọ́dọ̀ gbà pé lóòótọ́ òótọ́ ni mò ń sọ fáwọn làwọn ti wọ́ọ̀t. Kí ni mí, mo máa tí mò ń sọ. Ó dá, even Iran, tí ẹ bá tẹ̀ wá ní evidence náà. Tí ẹ bá ní evidence náà. Ṣé ọ̀nà pé èèyàn bá gbé ọ̀rọ̀ nígbè ti yẹ̀yẹ́
Mi gbé yẹ̀yẹ́. Ìjẹ́ ká máa fi ní ṣe yẹ̀yẹ́ sóhun ló dáa. Àyìn gbé yẹ̀yẹ́ ò wàlá, ìmọ̀ ń ká mi láàní, wàlá ìwọ̀n fọ́nà àbúrà. Fọ́nà nígbà tí àníṣọ́lá ọ̀sán bá ń ṣe kútúbà nínú ìròyìn rẹ̀, ìhìmárùrat àìnáwó, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Nígbè àfáà ìhìmárùrat àìnáwó. Ṣé kàmáìlì pé aláìmọ̀kan lẹ́yìn olẹ́yìn dọ́ọ̀lù. Mi ní dọ́ọ̀lù, mo láláìmọ̀kan ni. Nítorí pé kí ni, mo ní aláìmọ̀kan ni, mi ló dọ́ọ̀lù. Àlìjáìlù ni ẹni tí ó máa kankan nípa kìtàbù wa súnnà, wàláì. Ó dáṣẹ́ ní jáìlù. Náà. Wàláì, àyí ìṣẹ́lẹ̀ wà bá tara wa lókù, wàláì. Ó jẹ́ sọ fún pé, ọ̀dà dó. Ọ̀rọ̀ ìgbéraga ni, ọlọ́run rẹ̀ láti fi wá ń gbéraga. Wàláì ní ètò ìgbéraga, mo fi aláàbúra. Mo wà mùtàwádìí jíjẹ. Sọ́pẹ́ kéèsì, ẹni tí ń sọ̀rọ̀ yìí ní síláṣì, sọ́pẹ́ pé ní àríra rí. Ẹbá adìgbéni tó ń sọ̀rọ̀, tó bá yé pé ìmìlọ́ fẹ́ sọ̀rọ̀ gbéraga tó yé sí, tó bá gbé àwọn ọ̀rọ̀ kan bẹ tẹ́mi ti gbọ́ tẹ́lẹ̀, wà alékún sọ́dá àwọn afáà ń bọ̀. Náà. Abájàbàtà, mo lè wá sí ibi tẹ́ ń gbé mẹ́yẹn, ibi tẹ́ ń wá mẹ́ mo lè wá mẹ́. Kẹ́dé ni, èyí pàtàkì wà náà mo palẹ̀ mọ́ ẹ̀ gan, ìpé tó bá ti já. In Amut, tí ma fẹ́ kú nìsín lórí ẹ̀. Kí ojú lórí sẹ̀bílì ó dà. Ó ti ṣùgbọ́n kó wà lórí àfídàtọ̀ ìhà. Ó yẹ òun gángan ni wàhálà. Àfá Jàbàtà. Ẹbí kí ni ṣe lọ́lọ́ ìbá ti fẹ́ pa mí? Ẹbí kí ni ìgbàlíkù mi ò ti pé gbọ́ kí ni gbogbo èyí yóò fẹ́ mi bá. Ìyẹn ò fẹ́ mi rárá o. Àfá Jàbàtà. Latif mi sọ̀rọ̀ yìí, Ahmed Al-Latif Al-Adaji. Ahmed, kò sí ń tó bò fún wa nípa ìmọ̀. Ojú wa nípa ìmọ̀. Kò jẹ́ kí n wọ́rí láti pé anything tí ma fẹ́ ṣe pẹ̀lú yàn mi ò ń wọ́rí mo mọ́ rẹ́dì but ó dá ká ṣe tààwùn alàlùbẹ́lú wa taqwa. Ṣé ìta wá ń ṣe nǹkan tààwùn ò là ń ṣe sí tààwùn alàlùbẹ́lú là wá ń ṣe ohun tá a lọ sọpọ́ọ̀tì àyàfẹ́ láti ilẹ̀ yẹn. Ìyẹn kọ́ nìyẹn. Ọ̀dà ṣé ànẹ́bì ṣé ọlọ́fọ̀ ni lọ́dọ̀ tí iná ọlọ́fọ̀ lànẹ́bì. Ṣé ọlọ́fọ̀ ni ànẹ́bì lọ́dọ̀ yín? Ọlọ́fọ̀ ànẹ́bì sí ọ̀sọ̀ pé ànẹ́bì ọlọ́fọ̀ ni ṣé ó correct nínú Islam? Nígbà ànẹ́bì máa ń pọ̀pọ̀ ìpọ́lọ́fọ̀ lànẹ́bì tó correct lọ́dọ̀ iṣẹ́ tí ó right bẹ́ẹ̀. Ta ló sọ bẹ́ẹ̀? Yàyà ló sọ bẹ́ẹ̀. Àní wọ́n kì wọ́n yàyà máa wọ́n ní máa pẹ́ ní bí ṣe máa pẹ́ ní ẹ o. Mú bí ń báwọn ìlẹ́kẹ̀. Àbí bó ṣe máa pẹ́ nu tó ti rí sí. Ọ̀dà ká ń sọ ọ̀rọ̀ èsì èèyàn ń bú ànẹ́bì níta wínú èèyàn ń fi ànẹ́bì ṣe ẹ̀yẹ kò káyínlá níwà èdè wá ń sọ̀rọ̀ ó ti yé ìsìn ní káyínlá èèyàn ń sọ fún pé ànẹ́bì sọ̀rọ̀ àṣà ìfẹ́ ọlọ́fọ̀ ní pé ṣé ògbọ̀ yàyà ní máa pé yàyà jíjẹ sí apáwò fún àmà pariwo ẹ̀dẹ́ Kútọ́nù ta ní sọ fún ta ní sọ bẹ́ẹ̀ Kútọ́nù nípariwo ẹ̀dẹ́ Kútọ́nù o èèyàn pé ànẹ́bì ó pọ́ ọlọ́fọ̀ lànẹ́bì ó lànẹ́bì ń sàtẹ̀jẹ ànẹ́bì ń jẹ ànẹ́bì ń sàtẹ̀jẹ ṣe bí nǹkan tó bá rí ilé rí gẹ́gẹ́ kí ló rí Kúláwùsù ní pẹ̀bẹ̀ Kúláwùsù méjèèjì Kúláwùsù láì falági Kúláwùsù láì nẹ́sì àdísọ́tù fàtí àpọ́pọ̀ wà ní ni tí yóò bá lórí pọ̀ yóò ní débí ọ̀fọ̀ ìdẹ̀wì débí yóò bá ní ìyá àwọn tòròǹgà ìyá gẹ́gẹ́ ìmọ̀ ó díwájọ́ sí ìdásọ̀ tàbí bá nẹ́bí mo fẹ́ ìsìn gan ọ̀dà mo fẹ́ ìsìn gan tẹ́kì ní ẹ̀kọ́ rẹ̀ ìbúrẹ́ gbèsì ni ò kìí ní sọ̀rọ̀ mọ́ ò ìbúrẹ́ gbèsì tó kọ̀ rẹ̀ tíra láti sọ bẹ́ẹ̀ tíra láti ní bẹ́ẹ̀ tíra wípé gíní mo ní tíra láti sọ bẹ́ẹ̀ wípé tíra tí wọ́n ti rí iṣẹ́ iṣẹ́ kìí láti ti rí lẹ́ẹ̀jọ́ fún ara yín èmi rò pé wọn sáré máa sọ̀kò bọ́ọ̀rọ̀ mo ti rí tíra yẹn dá mo ti rí tíra yẹn ìkàlùkà mẹ́ wàláì mo ti rí wàláì ìkáùká ni wàláì wọ́n tọ̀ ọgbọ̀n sọ bẹ́ẹ̀ òun gbá ọ̀tọ̀ ọgbọ̀n sọ pé ọkọ̀ ni Kúláwùsù ló gbé sílẹ̀ Kúláwùsù méjèèjì àdísọ́tò fàtíà àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípa àwọn sàábì kan tí wọ́n ń lọ sí ẹni ẹ̀kẹ́gùn fún ẹ̀ sọ́tò fàtíà lórí nǹkan tó san nǹkan tó kó sí ẹni ẹ̀ kó síbẹ̀ nìyẹn wàláì. wàláì mo ti rí wàláì mo ti rí. Àfá Jàbàtà mo ti gbọ́. Bí a bá fẹ́ máa sùúrù pẹ̀lú ara wa ìjà sọ. Ok, gbogbo. Bí a bá ní sọ, kápa fóònù. Náà. Kàmà ọ̀dọ́kù. Because èmi,
Èmi ò kí ń gbọ́ lẹ́yìn abẹ́rẹ́. That is my problem. Mo sọ̀rọ̀ kan nínú ibi tí mo ti bọ́ ọmọ tí mo ní òkè mi sọ̀rọ̀ yẹn, ọmọ yẹn ó lóun jẹ́ Amadu. Ó bẹ̀ sẹ́ndì, ó ní ṣé mo yọ̀ǹda fún kóhun fún àfàjàbàtà nọ́mbà mi. Mo ní mo yọ̀ǹda. So, ó wáyá ó tún sẹ́ndì nọ́mbà kìí náà. Mo á ní ṣe gbọ́ sọ pé ó ní kọ́ àfàjàbàtà ó pè mí ní pé torí ọ̀rọ̀ ti tèmi bí ogun ni mo ń ṣe ní bí ogun ni anytime. Ebi ẹgbẹ́ mi ń sọ náà sáré gbọ́ àwọn zùmọ̀rá bí ogun aka sí pẹ̀lú peter wọ̀sùn náà ni gbé mi ń sá iná nù. Ṣé tí àtà kó sílé yìí ṣe ègùn náà kọ sílẹ̀ ni? Èwo? Àwọn tí àtà kó sílé táwọn wò yìí ṣe èdè ègùn ní ṣe bí àkùrá ní là ń tẹ̀lé. Èmi ò mọ àwọn tí àtọ́ wà ń bẹ̀ yẹn. Àwọn mi lè rí náà nígbà tí ìmọ̀ ìpamọ́. Àfàjàbàtà ní sùúrù. Nígbà tó pé tí àti ìṣẹ́jà ara tí mo sọ náà ni ẹ pé ìmọ̀ fáwọn èèyàn ṣe ẹ̀fẹ̀. Wàláhì mi ṣe ẹ̀yẹ. Nǹkan tí mo ń sọ ó yé mi, ìmọ̀ fáwọn èèyàn ṣe ẹ̀fẹ̀. Mi fi wọ́n ṣe ẹ̀yẹ, wàláhì. Níṣẹ́ nígbà tó sọ ń ṣe pé ẹni ọmọ àwọn tíra tí èmi Ìgbòho dágọ́rọ̀. Ṣe bí ìyẹn kan sọ pé àwọn tíra súnmọ̀ náà ní nísìn ní ó ti tán. Èmi máa ń lẹ́gbà. Tíra bí díà ń bẹ o. Èyí tẹ́ pẹ́sà ojú ni tíra tí wọ́n fi tẹ wo Nàìjíríà yìí sí mọ̀ ní. Kódà kìí ṣe gbogbo tíra Saudi ló dáa, wàláhì. Kìí ṣe gbogbo tíra Saudi ló dáa. Àwọn tíra ẹlẹ́gbẹ́ ń bẹ náà. Ọlọ́run ti dédé tí mo gbọ́ lẹ́nu àwọn èèyàn ní ẹnu ìjẹta sí jẹrin àti ìdájọ́ ń sọ yìí ó ti jẹ́kẹ́ mímí ọ̀rọ̀ díẹ̀. èmi ò aná bizati gbogbo ọ̀nà tí mo máa ń gbà báyàn lò pẹ̀lú pé tí n bá fẹ́ ṣe yí ṣe nísìn kódà tí bá di ojú náà nìyẹn. kódà kó kọrin kan bóyá àwọn kọrin fún yín. Ṣé o kọ́ fún yín? Ṣé ìsì mo gbọ́ mẹ́, orin ń pọ̀ tí ò bá mẹ́fẹ́ ti lárúbá mẹ́fẹ́ ìwó mẹ́. Àwọn kọrin kan mo ní wèrè jàbá tá tí wọ́n wò tí ó san. Mo á ní làbíbù ní owó yóò kú san. Wàláhì ẹ̀mí ọ̀sẹ̀ wá gbọ́ yìí. Wọ́n wò tí ó san o, làbíbù ní owó yóò kú san. Mo kọ́ bẹ́ẹ̀. Ẹ̀mí ọ̀sẹ̀ gbọ́ yìí. Ẹ̀mí tí mo gbọ́ nínú kí ni kí bàbá mi ó wò, ṣé ní bàbá wọn wò náà, àfọ àkó dáa. Kò dáa. Ṣùgbọ́n báyìí ní ìsìn mo ti wá gbà àwọn hújáàjì kan. Kí àwọn hújáàjì yẹn tí mo mú lọ́wọ́ báyìí náà. Bò máa fẹ́ káyíra. Kò sí pọ́blẹ̀mù wàlá. Kápàdé báyìí. Màá láìsí káyíra kápàdé. Wàlá kí a bá gbà kápàdé. Kò sí wàhálà mọ́. Kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́. Wàlá kò sí pọ́blẹ̀mù. Ọlọ́run ti jẹ́ kájọ fẹ̀mí gbogbo. Ájọ fẹ̀mí gbogbo náà jà súnà yìí ni. Ọ̀dà kò sí pọ́blẹ̀mù. Kẹ́mì ogun náà ó dáa kí ogun láti pé kí ẹ̀ fi rí ẹ̀sìn ṣiṣẹ́ dáadáa. Lábẹ́ fọ́dọ̀rọ̀ ọ̀la bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó dáa kí èèyàn tọrọ fẹ́mi òun ogun. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àdúrà sí ẹ̀ gbọ́dọ̀ tọrọ wájìbù ni ọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ ni. So kò sí dààmú torí èmi ti rẹ́dí ìjà tẹ́tẹ́lẹ̀. Pé gbogbo bá ti pàdé ara wa ibi ọmọ ìtàrú ni. Kò sí pọ́blẹ̀mù náà. Ọlọ́run sára bí tó bá kí báwọn náà bá ní. Mo lọ sí Kùntú. Ìtẹ̀tí wọn ṣe wá sí. Mo gbọ́ bẹ́ẹ̀. Kí wá ṣe kankan ní dùn mí. Ẹni tó bá sọ ní ìjọ yẹn, a ti kú oúnjẹ yìí. Wọ́n rọ ọgbọ́n náà wà láì sọ ní gbogbo èyí òun. Wọ́n á gún mí. Fẹ́ntì jọ a ti kú òní. Àbí òye. A ti kú òní tẹ́ tá a bá kú wàhálà oṣù ni. Àwọn náà fẹ́ràn fìtínà. Wàláì. Fẹ́rí gbogbo fìtínà ayé. Máa gbọ́ bọ́lá yóò kọjá ìdáhùn. Wàláì. Wàláì wàláì. Ní àfẹ́ fìtínà wọ́n bá ń gbà gbogbo sí dùn mí. Ọ̀bá pẹ́ ẹ̀bá wá síbẹ̀ ló dà. Ayé bí gbogbo yóò wà náà fẹ́, àwọn òní, àwọn èsì ẹran rírọ̀ fa. Ẹ̀sọ́ ọlọ́mọ. Èsì ẹran rírọ̀ ìgbà tó ń bọ̀ wọ́n bó. Zùmúlákí ni. Wàláì ó fi sílẹ̀ làwọn náà. Tó bá ń pẹ́ ń jọ yẹn, tí ń bá ń gbà ìpẹ́lẹ̀ ọ̀tọ́ ń bọ̀ ní àdójì ẹ̀mí ẹ̀rin. Àdójì ẹni ṣúkùtù ẹ̀rí. Wádìí mi náà tó wá dúró. Ọjà ti wá dá báyìí fẹ́. Sọ̀rọ̀ tó ti ṣígbà ní ṣe,
Tani ló wá bá ní kùntù. Ẹni tó ní kùntù, òun ló gbà yọ̀dá lọ́dọ̀ wa. Ọwọ́ ọlọ́pàá bá ń bẹ̀yẹn ní ipò. Tani ìmọ̀láǹkà ní tàyọ́tọ̀. Àwọn jẹ́ owó fi sílẹ̀. Àwọn jẹ́ orí fi sílẹ̀ ìwà ohun mọ́ wàhálà o. Láwà ní rẹ̀ gẹ̀ láwà ní ẹ̀wọ̀n tó kọ́ sọ pé láwà ní rẹ̀ tóbi. Òun ni máa kọ́kọ́ níkà fi dìẹ́ sí digi yẹn. Wà láì tí ṣe fún ẹ̀rìn, yìí níkà fi dìẹ́ mẹ́jì. Tọ́lọ́ wá di ẹ̀mẹ́jì tẹ́. Máa wá ní kẹ́lù ẹgbẹ́ ọlá àkórí pé ẹni tó